Yeah, good morning. Good morning. Ekara, please let me share this video. Let me share this video. We have another rape case that is going on. Um, I just want to say something to our people. And Sherry àwọn Naija, kí ló dé tí ẹ ní jẹ́ kí n sùn? Please, I want to use this opportunity to beg you all. The number that you people call on yesterday is our business line. Ṣé reason tell me ṣe kí n fẹ́ calling show. Business line ni meaning. Business line meaning which tí mo dẹ̀ ti sọ ńgbà tí ma fi parí chat mi lánàá pé kẹjọ nítorí tọlọ́hun tí ò bá ti kí n ṣe business lè fẹ́ send or bóyá information tó wà fáútà or bóyá ẹ fẹ́ gbé business ẹ fẹ́ gbé contract kan wá or ẹ fẹ́ bá wa dòwò pọ̀. I've told you pé number tí mo fún wa lánàá tá a pè sí yẹn mo sọ fún wa because I don't want to be rude like bí gbogbo yín ṣe mọ̀ pé rude girl lẹ́yìn lójú. So I'm trying my best not to be rude to anybody. Please, I'm begging you in the name of God. My number is for the business, is for my own business, for business. Tẹ́ bá mọ̀ pé fẹ́ bá mi ṣe pọ̀. Please, I'm begging you in the name of God. Tẹ́ bá ní business tẹ́ fẹ́ gbé wá fún mi tàbí tẹ́ fẹ́ transact pẹ̀lú mi nílé iṣẹ́ TBF Eyinloju. Mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹ má try láti toru. Even àwọn èèyàn mọ̀ pé time wa yàtọ̀. You're just calling me at the midnight. Tí mi bá fi kíní yẹn sí silent ni. Ẹ fẹ́ orí ṣe lórí fún mi. And fún gbogbo ẹ̀yin ẹ má tiẹ̀ tí jẹ́ kí n sọ gbogbo yẹn for now. Let's go straight to the matter tó gbé mi wá láàárọ̀ yìí. Good morning to you. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo bí tẹ́ ti ń gbóhùn mi. Yeah, this is your daughter again. And your sister Oluwabumi Adiagbo. Popularly known as the CEO of TBF, Ilé-iṣẹ́ TBF, Eyinloju Villa Signature worldwide. Ẹjọ́ rape case kan ló tún gbé mi jáde láàárọ̀ yìí because what good for kinní kan òyìnbó yẹn ní agbára mi ìrántí mọ́ but mo believe ẹ jẹ́ kí n sọ ní Yorùbá wa kó lè jọ yé wa. Tó bá good fún gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú old because àwọn tó dìídì send video sí mi they send it because of wípé wọ́n rí pé everybody ń treat case ti princess ń sìn wọ́n dẹ̀ rí fact send sí mi which tí mo rí video ọmọ yẹn. I'm going to show the video to every one of us now. Kí gbogbo wa jọ rí video yẹn. Tá bá ti wá wo video yẹn tán, I want to beg and to use this opportunity to talk to all the abiamos tó wà nínú Nollywood. Gbogbo àwọn bàbá àti ìyá tó ń jáde lórí tó ṣẹlẹ̀ lórí ti princess yìí. Mo fẹ́ wò bóyá in tí mo sọ ní ọjọ́ Sunday yẹn bóyá lóòótọ́ ni bóyá àti ẹ̀ máa wá tara lórí another person tí nǹkan ìṣẹ̀lẹ̀ sí báyìí ọmọ yẹn ṣe débi wípé ó mọ àdírẹ́sì ẹni tó ṣe nǹkan yẹn fún torí wípé step dad ẹ̀ ni. Mo máa play video yẹn fún gbogbo ayé láti rí nsìn. A ní ọmọ kékeré tí wọ́n assault tí wọ́n dẹ̀ ń bá sùn tí wọ́n ń rape lójú méjèèjì but she's a poor mercy ẹni yóò ní ìyá mọ́. Bàbá ọkọ ìyá ẹ̀ ó dẹ̀ ń bá sùn ó ń molest ní everyday débi ọmọ tá à ń sọ yìí gan tí ẹ̀ tí ìtò èjì tí gbogbo wa ń parí. Ẹ jẹ́ kí tá bá fẹ́ kí ilé ayé kó dáa tá dẹ̀ fẹ́ jẹ́ kó jẹ́ pé kí Yorùbá tàbí Nàìjíríà kájọ ṣe pọ̀ kó jẹ́ wípé ká máa sọ pé ìfẹ́ wà láàrin gbogbo wa kò gbọ́dọ̀ sí sentiment a gbọ́dọ̀ sọ pé àwọn kan ló tọ́ sí àwọn kan ni ò tọ́ sí. Reason why tèmi ṣe jáde síta again láàárọ̀ yìí nìyẹn pé irú ọmọ tí nǹkan ń ṣẹlẹ̀ sí yìí ẹjọ́ ṣá máa rí àwọn Nollywood bó ṣe lágbára tí wọ́n ń try láti because abiyamọ ni wọ́n dẹ̀ ń jà sí gbogbo kinní fún wa. A fẹ́ jẹ́ kí wọ́n jọ kí wọ́n bá wa intervene nínú eléyìí náà. Irú máàlù tó ṣerú nǹkan yìí fún
ọmọ ìyàwó ẹ̀ kò gbọ́dọ̀ lọ scot free. Now I'm begging you all the Nollywoods, gbogbo ẹ̀yin tó jẹ́ pé at least tí ẹ bá sọ̀rọ̀ tí wọ́n lè tètè gbọ́ yín, ẹ̀yin tó jẹ́ wípé ẹ ní agbára one way or the other, tí ẹ dẹ̀ fẹ́ jẹ́ kí ìyà kó jí ọmọ lọ́mọ gbé, in tó bá fi lè máa mú gbogbo wa ká máa ṣe báyìí lórí kéèsì ti princess, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó mọ lórí ìyẹn nìkan bí mo ṣe bẹ̀ wá. Ẹ jẹ́ ká kó gbogbo àwọn ọkùnrin tó ń fìyà jẹ àwọn ọmọ kéékèèké yìí, àwọn tí wọ́n ń bá àwọn minors sùn yìí, tí a bá ń rí èyí tá a bá rí, mo jọ̀ọ́ mo bẹ̀ gbogbo wa, ẹ jẹ́ ká fi wọ́n ṣe scapegoat. Bóyá ó máa jẹ́ kí àwọn ọmọ kéékèèké tó wà nílùú Nàìjíríà tí ò lẹ́bí, àwọn ọmọ tí wọ́n bá sùn lójoojúmọ́, ẹlòmíì ò tiẹ̀ lè gbé nǹkan kan síta, ṣùgbọ́n tí ìyà yẹn ṣì ń jẹ wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí. Èmi máa play video tí wọ́n send sí mi. Ìgbà tí mo rí video yẹn, omijé tún jábọ́ lójú mi pé níbo ni ìlú Nàìjíríà tẹ̀ wá ń lọ báyìí. Ṣé ẹ mọ̀ pé mo ti sọ fún yín, èyí tá a bá rí láàrí, èyí tá a bá rí nísìn tí wọ́n bá gbé jáde tàbí tí wọ́n bá send ẹ̀ sí wa, a máa gbé jáde sí gbogbo ayé tí gbogbo ayé máa rí. Whoever tó bá wù kó jẹ́, kò bá ṣe bàbá tó bí èmi ní ọmọ, kó ṣe àwọn àbúrò tàbí ẹ̀gbọ́n tèmi ló ṣerú ẹ̀, kí wọ́n bá mi gbé wọn kán tì wọ́n mọ́lé. Torí wípé kí ni, oníkálùkù gbọ́dọ̀ jẹ èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ lórí wípé wọ́n ń bá ọmọ kékeré sùn minor. Nígbà tí èèyàn bá rú ọmọ yẹn sunkún, wọ́n béèrè pé ìyá ẹ̀ ńkọ́, wọ́n ṣe interview fún, ó ní ìyá òun ti kú. Ó sọ bí tí bàbá tó ń bá òun sùn ń gbé. Kí ló dé tí kéèsì irú ọmọ yìí náà ò lè ṣe take up lórí mídíà? Kí ló dé tí a lè jà fúnrú ọmọ yìí? Kí ló dé tí àwọn Nollywood máa gbọ́rù nǹkan báyìí, tí wọ́n máa ṣe bí ẹni pé wọn á ti rí footage ńlá gidi lórí tẹ́lẹ̀ yìí, tí ò bá tiẹ̀ kì í ṣe kámẹ́rà? Lẹ́nu ọ́sìsì gangan ló ti sọ jáde tó jẹ́ kó yé wa pé òun máa mú anybody tó bá lè ṣàánú òun, tó bá lè help òun bí abiyamọ dé ọ̀dọ̀ bàbá yẹn, ilé tó ń gbé. Why can't we take this up? Kí ló dé tá a lè jẹ́ kí irú àwọn eléyìí náà kí wọ́n mọ̀ wípé bí wọn ò bá tiẹ̀ níyà, tí wọn ò bá léèyàn, àwa mídíà tá à ń gbé gbogbo kinní bó ṣe ń ká wa lára, kí ló dé tá a lè help irú ọmọ yìí náà? A lot of me, mo ti rí a lot of bloggers, a lot of speakers, wọ́n rí kinní yẹn, they just wọ́n kàn fojú wò wípé ìṣá ló bá dé. Àwọn tó máa gbé jáde wípé kò yẹ kó má kọ́ má help. But I want all the speakers and bloggers, gẹ́gẹ́ bí abiyamọ àti gbogbo àwọn tó ń jáde lórí ọ̀rọ̀ ti princess yìí, àbí kí ló dé tó jẹ́ pé àwọn tí ò bá léèyàn wọn kì í rí èèyàn gbìjà wọn náà? Kí ló dé tó jẹ́ pé àwọn tí ò bá lórúkọ, àwọn gangan ni ìyá? Ṣé òfin ò sí fún àwọn tí òfin ò sí fáwọn tó lórúkọ ni? Kí ló dé tó jẹ́ pé àwọn tó ń jìyà, àwọn tí ò lẹ́bí tí ò lára nílùú Nàìjíríà, òfin ò kì í mú wọn? Àbí kí ló dé tó jẹ́ wípé àwọn tí ó bá ní, because irú nǹkan tí mo ránṣọ yìí bó ṣe yẹ kó rí leléyìí fún wa, nǹkan tí wọ́n lè ní ìjà ti pariwo wípé a fẹ́ gba Yorùbá kinní kan, kí la fi ń support ara wa gan ní Yorùbá? Àwa Yorùbá gangan. Ṣé kò kí ń ṣe pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa gangan, ìgbà yẹn la fẹ́ rí wípé ó yẹ ká jáde, ìgbà yẹn la fẹ́ rí wípé ó yẹ ká pariwo? Ọmọ yìí ti wá sunkún bá wa báyìí o. Ọmọ yìí náà ti sunkún, ó dẹ̀ need help gbogbo àwọn abiyamọ, gbogbo àwọn tó lórúkọ, gbogbo àwọn tí wọ́n lè help nínú Nollywood actors, pé kí wọ́n jáde síta ń sìn láti help wa lórí ọmọ yìí. Ṣé ẹ mọ̀ pé ìwọ̀n balariwo ti wá lè débì kankan mọ́? Àwa ò mọ̀yàn kankan, àmọ̀jú pé ká ra sọ níwọ̀n bá ṣe lè sọ ìkáwọn èèyàn gbọ́ lọ. Ẹjọ́ àwa ń pe gbogbo ẹ̀yin tó jẹ́ at least reason tá ṣe ń rí yín bí celebrities náà lélẹ̀. Ẹ ti bẹ̀rẹ̀ lórí èèyàn kan, kò wá yẹ kó dúró bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ṣe fáwọn tí ò lẹ́bí tí ò lára yìí náà. Ẹ jẹ́ kí wọ́n lọ gbé àwọn tí wọ́n bá hùwà burúkú yìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́dọ̀ fi ìyà jẹ bàbá Ìjẹ̀ṣà báyìí. Gbogbo orú àwọn yẹn, àfẹni tá a bá gbọ́, ẹni tí a bá rí tí a bá gbọ́, a ní wá síta láti wá pariwo. Ṣùgbọ́n ẹni tá a bá rí tá a bá gbọ́, èmi á sọ fún yín wípé ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ kọ́ káyé má bàa sọ wípé nítorí wípé ó ti kan ẹ̀yin gbọ̀ngbọ̀ngbọ̀n
torí I'm sure pé fídíò tó ti ń go viral yẹn tó send sí mi yìí I'm sure pé ẹ̀yin people yìí ti rí gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé kí ló dé ẹ̀yin náà ti mọ tójú yín rí torí ojú yín ti rí wọ́n ti rape ẹ̀yin náà rí anybody either èèyàn súnmọ́ yín àbí wọn ò súnmọ́ yín ó yẹ ká ẹ jẹ́ ká jà fún báyìí o èmi máa play case ọmọ yẹn sìn mo fẹ́ kí gbogbo wa ká farabalẹ̀ wò ó because in tí mo hate jù nínú ayé ó ní ká believe wípé àwọn kan wọ́n lè àwọn kan a lè ṣe ẹjọ́ kan ká dẹ̀ sọ wípé àwọn kan a lè ṣe kí nìdí tó fi jẹ́ wípé ìgbà tí wọ́n bá ń fìyà jẹ ẹni tó bá léèyàn kí ló dé tí wọn ò lè gbìjà ẹni tí ò léèyàn náà kí ló dé tí a lè pariwo wípé ẹni tí wọ́n ń fìyà jẹ yìí náà o nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ sí mo rí àwọn blogger kọ̀ọ̀kan tí wọ́n ti share kinní yẹn lẹ́yìn ìgbà tí wọ́n send kinní sí mi ní orí WhatsApp mo fẹ́ jẹ́ kí hold on mo fẹ́ play kinní ọmọ yẹn fún yín because mi ní parọ́ fún yín mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn mẹ́wàá ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà yẹn kò dẹ̀ wá jẹ́ kó jẹ́ pé tí nǹkan bá ti wá ṣẹlẹ̀ ń tẹ́ bá ti rí pé kò lórúkọ tí wọ́n bá ti gbé jáde báyìí tí ẹ fẹ́ mọ̀ tí yín ni wípé kò sí tó kàn yín ṣé bó ṣe máa lọ nìyẹn àbí ẹ jẹ́ ká kúkú mọ̀ pé à ń jà ìjà tá à ń jà yìí okay. ẹ dúró ẹ jẹ́ kí n máa pause ẹ̀ kẹ́ lè understand wọ́n ń béèrè lọ́wọ́ ọmọ tí gbogbo wa jọ ń wò yìí wípé mọ́mì ẹ̀ ń kọ́ dáàdì ẹ̀ ń kọ́ ó ní dáàdì òun ò dá mọ̀ mọ́mì ẹ̀ ń kọ́ ó ní mọ́mì òun ti ṣe aláìsí ṣùgbọ́n kọ mọ́mì ẹ̀ ó ń bá sùn ọkọ mọ́mì ẹ̀ ń bá sùn ó ń jẹ́ kó yé wa pé ọkọ mọ́mì òun ó ń bá òun sùn wọ́n dẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ ọmọ tí ẹ̀ ń wò yìí tèmi àti yín jọ ń wò yìí bí éèjì wo lẹ lè wo ọmọ tèmi àti yín jọ ń wò yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká gbọ́. She need help. So this is kí ni wọ́n wá sọ pé ó ṣe é lára báyìí. Wọ́n ní pé báwọn bọ́ìsì kan bá mi sọ pé mo ti ṣẹ́jì. Wọ́n ló ti mo ti ṣẹ́jì. Ó ti disvirgin ṣé ń gbọ́. So ọmọ ọdún mélòó ni ẹ́? Wọn ò jẹ́ ká gbọ́. Ẹ ó dàn ẹjọ́ ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ lé bí báyìí. Ṣé ti rí ń sìn pé ẹni tó bá lórúkọ gangan òun ni ayé rẹ́dì láti gbìjà òun ni àwọn èèyàn wá rẹ́dì láti sọ wípé wọ́n fẹ́ make sure pé n tó bá máa ṣẹlẹ̀ sí ṣé ẹ mọ̀ pé according to nǹkan tí mò ń gbọ́ yìí ẹni tó ń ṣe particular video yìí gangan speaker ni speaker lẹni tó ń ṣe video yìí gangan lọ́wọ́ ẹ jẹ́ kí n lò kíní speaker lẹni tó wọ́n dẹ̀ ti gbé kíní jáde sí gbogbo ayé tí everybody tí wọ́n ti rí èmi ṣẹ̀ṣẹ̀ rí níwájú Ọlọ́run àti ènìyàn ni mo ṣẹ̀ṣẹ̀ rí ní wọ́n ṣẹ̀ post ẹ̀ wọ́n ṣẹ̀ send ẹ̀ sí mi ni mo dẹ̀ rí wípé ẹni tó ń sọ̀rọ̀ yẹn náà speaker ni wọ́n dẹ̀ ti pè wọ́n ti try láti pe gbogbo àwọn abiyamọ àti àwọn tó wà nínú Nollywood tó ń jà fún ti bàbá Ìjẹ̀ṣà yìí kí ló dé tó jẹ́ wípé ńgbà tí nǹkan bá kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n la máa ń fẹ́ take nǹkan kí ló dé tá a lè ṣàánú àwọn èèyàn wa náà ṣé ẹ mọ̀ para orú nǹkan tá à ń sọ nìyẹn
kí ni àwọn government fi yàtọ̀ sí àwọn Nollywood ìbáyìí? Kí ni government Nàìjíríà fi yàtọ̀ tó jẹ́ wípé ẹ máa rí pé tí wọn ò bá tí gbé ọmọ president tàbí kán gbé ọmọ governor tàbí kán gbé ọmọ senator, ṣé ẹ mọ̀ pé àní gbọ̀n kankan ṣá? Ṣé ẹ mọye ènìyàn tí wọ́n ń pa lójoojúmọ́? Ẹ̀yin èèyàn mi, ṣé ẹ mọye ọmọ tí wọ́n ń rape ní everyday? 8 years old ni ọmọ tí ó ń sọ̀rọ̀ yìí. Láti ìgbà tí ìyá ẹ̀ ti gbé sílẹ̀ ni bàbá ní ọkọ ìyá ẹ̀ òun ló ti ń bá sùn. According to nǹkan tí ọmọ yìí sọ, ọmọ yìí jẹ́ kó yé wa pé òun mọlé bàbá yìí, òun need help. Ọmọ yìí call for help. Ṣé ẹ mọ̀ páwo ò lágbára jù báyìí lọ? Lẹ́yìn ká pariwo pé kẹjọ kẹ ṣàánú wa. Àwa ń pe gbogbo ẹ̀yin abiyamọ tí ẹ wà nínú Nollywood àti gbogbo ẹ̀yin tí ẹ wà nílùú Nàìjíríà láti lè help ọmọ yìí káàkiri àgbáyé. Ọmọ yìí wà tó jẹ́ wípé kíní wà lórí fídíò, ó wà lórí mídíà tí everybody ń rí. Kí ló dé tí a lè help irú ọmọ yìí náà? Kí ló dé tó jẹ́ wípé anybody tó bá jáde síta tó bá lóun fẹ́ ṣe chat nígbà tó ti jẹ́ wípé okay, princess àti bàbá Ìjẹ̀ṣà ni, everybody are ready to go there nítorí wípé èèyàn tó lórúkọ ni wọ́n ready. Àwọn tó máa fẹ́ kí wọ́n ṣubú máa wà ńbẹ̀, àwọn tí wọ́n máa fẹ́ kí gbìjà wọn máa wà ńbẹ̀. Kí ló dé tí a lè jà fún ọmọ ọdún 8 péré nígbà tá a bá ń pariwo fún ọmọ ọdún 14 láti bí ọ̀sẹ̀ kan sìn, even over a week now, tí a ti ń pariwo, tí gbogbo àwọn Nollywood ti ń bínú páwọn ò ní gbà? Kí ló dé tí àwọn Nollywood ò jáde síta báyìí láti gbìjà fún ọmọ yìí? Because wọ́n náà ti ń post kíní, according to ẹni tó send ẹ̀ sí mi, wọ́n ní àwọn èèyàn ti ń rí tó ti ń post ẹ̀ káàkiri láti bí ọjọ́ mélòó kan sìn. Ṣebí gbogbo àwa tá pera wa lábíamọ tá ń pariwo yìí pé kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀. Kí ló dé tí a lè parí ariwo yìí lórí ọ̀rọ̀ man yìí? Tó bá jẹ́ pé lótìtọ́ abíamọ òdodo ni èmi àti yín, tí àwa náà gbàdúrà kírú nǹkan ìṣẹ̀lẹ̀ sí wa, kí ló dé tí a lè béèrè justice fún irú ọmọ kékeré? Kí ló dé tí àwa náà lè sunkún justice fún ọmọ yìí? Nítorí pé ọmọ yìí ò lẹ́bí, ọmọ yìí ò lára, but nítorí wípé àwọn tí wọ́n pariwo yẹn, tí wọ́n ń ṣe yẹn, wọ́n ní agbára, wọ́n dẹ̀ ní orúkọ. Everybody dẹ̀ gbà kíní bí ẹni wípé kò tiẹ̀ ń ṣẹlẹ̀ sí ẹlòmíì. Now a ti wá rí new case tá a fẹ́ fi mú tó wà ńlẹ̀ ń sìn, 8 years pẹ̀lú 14 years. Gbogbo àwọn tó bá ń ṣe àfihàn tá a bá mú, èyí tí ọwọ́ bá mú, ẹ jẹ́ ká fi wọ́n jófin. Mò ń bẹ̀ gbogbo ẹ̀yin alágbára tó wà nínú Nollywood, gbogbo ẹ̀yin abiyamọ tó wà ńbẹ̀, bẹ́ẹ̀ ṣe ń jàjà fún ti princess yìí, ẹ jẹ́ ká jà fún ọmọ yìí náà. Ẹ jẹ́ ká jà fún ọmọ yìí náà. Ẹ tún jẹ́ kí n tún play fún wa, torí wípé kíni, ṣé ẹ mọ̀ wípé bí kéèsì ṣe bọ́n ṣe ń wá lórí ti princess tí kéèsì ṣì ń lọ yìí tí a dákẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká dákẹ́ lórí ìtọ̀rọ̀ ọmọ yìí náà, because justice gbọ́dọ̀, ó yẹ ká gba justice fún gbogbo àwọn ọmọ kékeré tí wọ́n bá ń bá sùn, tí wọ́n ń fìyà jẹ wọ́n nílùú Nàìjíríà. Ẹ jẹ́ kí n tún padà láti bẹ̀rẹ̀ kí gbogbo yín kẹ́ ẹ tún gbọ́. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Wọ́n ní abí ọmọ kékeré yìí ti fẹ̀. Màmá ẹ̀ lóyún ọmọ mi, ó ti kú. Ẹ jẹ́ ká help Àdíjà o. Gbogbo ẹ̀yin Nollywood actors, Àdíjà ń béèrè àánú wa báyìí o. Gbogbo ẹ̀yin our speakers and bloggers, Àdíjà ń béèrè help gbogbo wa báyìí o. Ẹ má jẹ́ kí wọ́n wá sọ wá lẹ́nu pé nítorí pókàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n la ṣe ń ṣe tá à ń ṣe yẹn. Ẹ jẹ́ ká ṣàánú ọmọ yìí náà. Ọkọ́lá. Ṣé ọmọ ilé ọkọ mọ́mí ẹ̀ náà? Níbo ló wá lọ báyìí? Ọkọ̀ tó máa ti gbé ọ̀tọ̀ yìí níbi ọjà, máa gbé ọ̀kadà bí ti bá sì sílẹ̀ máa fi máa kọjá wa.
She need help. A máa ní láti táàgì kéèsì fún gbogbo àwọn actors tó ń wà nínú Nollywood. Ó ti disvirgin. Wọ́n jẹ́ ká gbọ́ bẹ̀ yẹn. Ẹ bá mi ṣe. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ abiyamọ mi mọ̀ bóyá observe nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ máa rí pé tó bá jẹ́ pé kéèsì tí à ń fà yẹn òun la fi ṣe kinní ta bọ́ síta ń sìn ta pariwo pé bàbá Ìjẹ̀ṣà àti princess ṣe mọ̀ pé everybody máa bẹ́ síta ni. A lot of people ti ń rí chat yìí pẹ̀lú ọmọ yẹn torí ẹni tó ń ṣe chat tó gba interview yìí tí wọ́n play ẹ̀ lórí kinní títí ẹ̀ náà ẹni yìí náà speaker ni blogger ni. A lot of people ti rí àwọn èèyàn dẹ̀ dákẹ́ lórí ẹ̀. Nigerians Yoruba níbo là ń lọ? Ṣé lótìtọ́ la ṣe tán láti gba ń tá a fẹ́ gbà pẹ̀lú ìfẹ́ kan ṣá? Ṣé lótìtọ́ lẹ feel wípé a nífẹ̀ẹ́ ara wa ṣá? Ṣé kò kí ń ṣe pé tí nǹkan bá kan èmi àti yín gbọ̀ngbọ̀ngbọ̀n òun la rẹ́dì láti gbéra wa síta ṣá? Ṣé kò kí ń ṣe wípé ẹni tá a bá ti rí wípé ó jẹ́ titi wa a rẹ́dì láti daṣọ bò ó? Ṣé kò kí ń ṣe wípé ẹni tá a bá ti mọ̀ pé kò ń ṣe èèyàn tiwa in tó bá wùn kó ṣẹlẹ̀ sí nínú ayé kí ló dé tá a lè gbìjà Àdíjà? Kéèsì Àdíjà yìí ó wọ̀ sí ju n tá ń fà lọ́wọ́lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kó gbogbo ẹ̀ mọ́ra. Ẹ jẹ́ ká help Àdíjà náà. Ẹ má jẹ́ ká fi torí wípé Àdíjà ò léèyàn, Àdíjà ò níyà, Àdíjà ò kúkú mọ̀ọ̀yàn nínú Nollywood débi tán máa bá a jà sí. Àdíjà ò lẹ́bí kankan débi tó máa jìjà ẹ̀. Kí ló dé tí arírú Àdíjà yìí nílùú Nàìjíríà ń sìn tí a wá rí èèyàn kankan nínú àwọn abiyamọ Nollywood láti wá sọ pé àwọn ò ní gbà? A wá rí anybody nísìnyìí ọmọ yìí mà ti ní ó lóun mọlé ẹni tí kinní yẹn tó ti ń bá òun sùn everyday. Ọmọ yìí ní ẹni tí ó ń bá sùn, ẹni tó ń molest ẹ̀ lójoojúmọ́, tó ń rape ẹ̀, tó ń fìyà jẹ, tó dẹ̀ ń assault ẹ̀ every minute every second. Wọ́n jẹ́ kó yé wa wípé òbó ọmọ yìí ó ti fẹ̀ ju ti àgbàlagbà abiyamọ lọ. A dẹ̀ ń gbọ́ bí ọmọ yẹn ṣe ń sọ. Àwọn bloggers kọ̀ọ̀kan dẹ̀ ń share ẹ̀, àwọn bloggers kọ̀ọ̀kan dẹ̀ ń sọ. Ṣùgbọ́n nítorí wípé kò sí agbára lọ́wọ́ títí wa, nítorí wípé ọmọ yìí ò mọ̀yàn nínú Nollywood, torí pọ́mọ yìí ò kúkú mọ speaker kankan tàbí bloggers kankan láti gbèjà ẹ̀. Everybody dẹ̀ abandon case yẹn. Everybody dẹ̀ gbójú bí ẹni pé wọn ò tiẹ̀ gbọ́. Àṣẹ ìkà ni ènìyàn. Wọ́n ní ìkà ò ṣe tiẹ̀ lọ́tọ̀. Ẹni ibi ni gbogbo àwọn èèyàn tí ó bá ń rí kinní tí ò bá lè jáde síta. Ẹ̀yin tẹ́ bá wá ń rí tí ó jẹ́ wípé ń pera yín lábíamọ́. Tẹ́ ń sọ wípé àníṣe ẹni tó bá ṣerú nǹkan báyìí òun la tún ti rí sample kan mú jáde yìí o. Àmàrẹ́ anybody kó sọ̀rọ̀ ń pa ẹ̀ as a speaker àbí bloggers. Lẹ́yìn àwọn èèyàn kankan tó sọ̀rọ̀ ń pa ẹ̀ wọ́n máa bullshit wọn dànù ni nítorí pé wọn ò léèyàn, nítorí wípé ẹ ti mọ̀ wípé tí ẹ bá jarú ìjà yẹn ẹ jọ̀ọ́ ta ló wá fẹ́ tara yín dìde láì ṣe páwọn tó súnmọ́ yín gangan. Àwọn wo gan lẹ wá fẹ́ ṣe lóore báyìí? Torí mo béèrè nínú first video mi pé tó bá jẹ́ pé bí kinní ṣe ń ṣẹlẹ̀ aláwọn èèyàn kan dìídì sọ fún wa báwọn lọ dìídì báwọn artist kankan ní àwọn tó jẹ́ actors kankan pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ sáwọn, ṣe ni wọ́n bullshit àwọn tó ń sọ fáwọn pé kí ló kàn wá pẹ̀lú live ẹ̀. Wá ṣe wá jẹ́ pé nǹkan wá ṣẹlẹ̀ láàrin ara yín, gbogbo ayé dẹ̀ wá fẹ́ dojúrú àwárẹ̀ èèyàn kankan tó lè gbìjà Àdíjà. Kí ló dé tí a lè gẹ́ẹ̀tì ọlọ́pàá fúnrú ọmọ yìí kán lọ arrest man nìyẹn? Gbogbo wọn ló ti rí, wọ́n ti táàgì wọn. Alẹ́ mi ń jẹ́ kó yé yín pé actors àwọn Nollywood yìí ara wọn nìkan náà rẹ́dì láti bayé jẹ́, ara wọn nìkan náà rẹ́dì láti mú wálẹ̀. Irú ẹni yìí ń sìn máà nìyẹn wà níbi tó wà tó ń jẹun tí ọkàn rẹ̀ dẹ̀ balẹ̀. Kí ló fún wa láṣọ́ránsì pé irú ọmọ yìí nìkan ni máà tí ọmọ yìí sọ fún? Ọmọ yìí sọ ẹnu wọn sì gangan láti gbọ́ ń sìn. Kí ló dé tí ẹ̀yin ayé
ẹ̀yin tẹ́ pera yín lábíamọ tẹ́ fẹ́ kú lórí kinní kí ló dé tẹ̀yin náà ò jáde láti ṣe ń sìn pé irú ọmọ Àdíjà yìí need justice kí ló dé tá a lè pe justice fúnrú ọmọ Àdíjà yìí kí ló dé tí wọn ò ṣe jẹ́ kí kéèsì yìí bó ṣe ń lọ sìn ká fi lè dẹ́kun ìbàjẹ́ gbogbo àwọn fídòfídò àwọn rapist àwọn tó jẹ́ wípé wọ́n ń believe pé kò sí nǹkan táwọn lè ṣe nílùú Nàìjíríà yẹn táwọn ò ní mú jẹ ṣùgbọ́n ẹ má gbàgbé pé mo sọ fún yín pé nǹkan ẹyọ kan tí wọn ò lè fi mú jẹ onírú nǹkan tí wọ́n ṣe tí wọ́n gbé síta yìí kí ló dé táwọn òṣèré yìí náà wá lè bá wa jà sí ti Àdíjà yìí kí ló ṣẹlẹ̀ sí Àdíjà ṣé abẹ́ ènìyàn kankan ló ti jáde ni ẹ̀yin abiyamọ tòótọ́ tẹ̀ ń gbọ́ mi ṣé ìyá kankan ló bí Àdíjà ni ṣé ẹ̀jẹ̀ tó ń ràn nínú vein olówó nínú vein àwọn actors yìí àti àwọn Nollywood ṣé ẹ̀jẹ̀ yẹn kọ́ ló ń ràn nínú ayé Àdíjà ni à ń sọ wípé kí wọ́n má gbé ojú ọmọ tọ̀hún yẹn jáde kán má ba future ẹ̀ kán má ba ọjọ́ iwájú ẹ̀ kán má ba ayé Àdíjà ń sìn ṣé kò ti bàjẹ́ kí lẹ rò wípé ó fẹ́ ṣẹlẹ̀ sádìjà náà lọ́jọ́ iwájú kí ló dé tá a lè pe justice náà fàdíjà kí ló dé tó jẹ́ wípé a gbọ́dọ̀ wojú ká tó ṣe nǹkan ni kí ló dé tó jẹ́ wípé bí wọ́n bá náà fẹ́ wá join Nollywood wọ́n fẹ́ ṣeré tí ẹ bá tí ì dó wọn ẹ wò ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin viewers mi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ lovers mi màá sàn kọ́kọ́ fún yín láàárọ̀ yìí o ṣe rí kò kí ń ṣe obìnrin nìkan ni kíní ń ṣẹlẹ̀ sí o ṣe rántí ìyá kan tó jáde síta níbi some months ago tó ń sunkún lórí ọmọ ẹ̀ tó ń lọ sí church kan tẹ́ bá rántí ní school tọmọ yẹn ń lọ ọkùnrin lọmọ yẹn o mo ti gbàgbé orúkọ woman yẹn torí Ìgbò ni ṣe bí woman yẹn ṣe dájà ìjà yẹn tó sunkún ṣe rántí bí woman yẹn ṣe jáde síta pé wọ́n ń dó ena sí ọmọ òun débi wípé Ọlọ́run ló ra ọmọ yẹn padà I'm so happy of recent nígbà tí mo rí ọmọ yẹn pẹ̀lú ìyá ẹ̀ tí ọmọ yẹn tó ti wà òkè padà kí ló dé tó jẹ́ pé tí nǹkan ò bá súnmọ́ wa ní gbogbo ìgbà yẹn bí woman yẹn ṣe ń jà tó bí woman yẹn ṣe ń pariwo lórí mídíà tó bí woman yẹn ṣe dààmú tó ààrin Nollywood kankan kó jáde síta bí abiyamọ láti support woman yẹn kò sí ẹ̀dá tó wà lórí mídíà tó máa lóhun ò gbọ́ kéèsì woman yẹn mélòó nínú àwa bloggers àtàwọn speakers ló jáde ló support woman yìí mélòó nínú wa kí ló dé tá à ń fi sentiment rìnrìn àjò inú ayé tá a wà yìí kí ló dé tó jẹ́ wípé tí nǹkan ò bá tí ì súnmọ́ àwọn tó ní agbára àwọn tó lórúkọ àrẹ́dì láti gbèjà àrẹ́dì láti pariwo àrẹ́dì láti gba justice fún wọn this is what I've been talking about láti day one nǹkan tó jẹ́ kémi jáde síta lórí ọ̀rọ̀ igangan ló ṣẹlẹ̀ yìí Àdíjà nídìí help wá ń sìn Àdíjà ṣe fídíò gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara gẹ́gẹ́ bí ọmọ tí òbí yìí tí ìyá títí ẹ̀ náà gbé fún oṣù mẹ́sàn-án gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀jẹ̀ ń ràn nínú vein ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tá àti ìmọ̀ bí future tiẹ̀ náà ṣe fẹ́ rí lọ́jọ́ ọ̀la ó ń sunkún fún justice ẹ̀yin abiyamọ tẹ́ ẹ jẹ́ actors àti actresses tẹ́ ń pariwo yìí ẹ̀yin náà ẹ ṣàánú Àdíjà kẹ́ pariwo ẹ jẹ́ ká wa speakers náà ká gbé Àdíjà síta ẹ jẹ́ ká make sure wípé máà nìyẹn ó ti dìídì sọ àdírẹ́sì ibi tó wà ó lóun mọ ibi tó wà kí ló dé tí pólíìsì ò tí ọmọ yìí ò rí èèyàn kankan ṣàánú ẹ̀ nítorí wípé kò kí ń ṣe ọmọ òṣèré kò kí ń ṣe ọmọ bloggers kò kí ń ṣe ọmọ speaker ẹ̀dẹ̀ wá ń sọ wípé bí kankan wà tájọ ń lọ ṣẹ́yìn ò ti rí wípé ìmọ̀ wọn ara ẹni nìkan òun ló wà nílùú Yorùbá òun ló wà nílùú Nàìjíríà tí anything bá ṣẹlẹ̀ sẹ́ni tí ò léèyàn kankan mà ní ṣe bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́ torí pé kò kí ń sọ̀rọ̀ Ìjẹ̀ṣà là ń sọ nísìn kò kí ń sọ̀rọ̀ princess là ń sọ kò kí ń sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó là ń sọ nísìn gbogbo yín dákẹ́ ẹ wò pé kí ló kàn yín lórí ọ̀rọ̀ Àdíjà tí wọ́n ń bá sùn ẹ wò pé kí ló kàn yín wọn bá àbáyé Àdíjà jẹ́ wọn bá àdúrà Àdíjà pa mọye èèyàn tó rí bí Àdíjà bẹ́ẹ̀ yẹn nílùú Nàìjíríà ni tí wọn tiẹ̀ láǹfààní àti ṣerú fídíò táwa tí ó tọmọ yẹn ráyè ṣe ṣebí nítorí pọ́mọ yẹn báyàn kan pàdé wọ́n ṣe interview pẹ̀lú bí live ẹ̀ ṣe rí òun ló ṣe sọ̀rọ̀ síta yẹn kí wá ló dé tá a lè pariwo síta
kí ló dé tá a fi ń ṣe wípé ẹni tá a bá ti nífẹ̀ẹ́ sí ẹni tá a bá ti fẹ́ káyé ẹ̀ kó bàjẹ́ ó dìgbà tá a bá tó rí ẹ̀ǹdì ẹ̀ ẹni tá a bá fẹ́ gbìjà tá a bá fẹ́ kó gba kí tá a bá fẹ́ kó gba kíní la fẹ́ kó gbà ṣé ọ̀rọ̀ tí mo wá sọ ń sìn ṣé kò wá já náà báyìí látìgbà tí wọ́n ti ń gbé tí Àdìjá tí gbogbo àwọn ìwọ̀nba àwọn bloggers tán ti ń pariwo pé Àdìjá need the justice she's been raped and she's been assault ó dẹ̀ tí wọ́n ti molest ẹ̀ ní gidi ẹni tó dẹ̀ ṣiṣẹ́ yẹn fún stepfather ẹ̀ ni ó dẹ̀ ń jẹ́ kó yé wa wípé ìyá òun ti kú kájọ ká ṣàánú òun gbogbo wa dẹ̀ dákẹ́ everybody dẹ̀ ṣe bí ìgbà tí wọ́n rí nítorí pé kò ti kí ń ṣe ọmọ òṣèré kò ń ṣe ọmọ sọ̀rọ̀sọ̀rọ̀ kò kí ń ṣe ọmọ president tàbí ọmọ governor kí ló dé níbo là ń bá Yorùbá lọ Nàìjíríà ṣẹ̀dẹ̀rọ wípé ó máa dá a mọ́ báyìí pẹ̀lú bó ṣe ń lọ yìí kí ló dé tó jẹ́ pé a máa rí làpálàpá a dẹ̀ máa pa nǹkan tí ò yẹ ká pa kí ló dé tó jẹ́ wípé ìwà ìkà ọwọ́ wa ló wà kí ló dé tó jẹ́ pé a lè ṣàánú àwọn tí ò lẹ́ẹ̀yàn kí ló dé tó jẹ́ wípé ṣe mọ̀ nígbà míì tí n bá rí àwọn tí wọ́n lè ràn yàn lọ́wọ́ tí wọ́n bá ń sọ pé àwọn ò lè ṣe mọ̀ pé ó máa ń dùn mí ńgbà míì torí pé tí agbára bá wà lọ́wọ́ ẹ tó o bá lò ó lè ṣe nígbà tó o bá ṣe yẹn nígbà tí tiẹ̀ náà bá dé torí ẹni tó dé la rí àmọ́ tẹni tó ń bọ̀ bí mo ṣe ń tẹnu mọ́ ṣe mọ̀ páwọn èèyàn kan máa dúró síbẹ̀ pé nígbà tó ṣẹlẹ̀ sí lágbájá kí ni nǹkan tó o ṣe ìwọ̀n tàbí jálá tún gbé síta yìí o gbogbo ẹ̀yin abiyamọ tó wà nínú Nollywood ẹ̀yin abiyamọ tẹ́ ń wò mí tẹ́yin náà lọ́mọ tẹ́ ẹ̀ fẹ́ jẹ́ kí ẹni ẹlẹ́ni kó gbàṣẹ yín ẹ̀yin náà ẹ ṣí akíní lórí péèjì yín ẹ̀yin náà ẹ pariwo síta ẹ jẹ́ kán mọ̀ wípé ọmọ kan wà tó ń jẹ́ Àdìjá tí ọkọ ìyá rẹ̀ ń gbé ní ṣé abúlé Ẹ̀gbá àbíbo ló wà tó dẹ̀ lóhùn mọbẹ̀ ẹ jẹ́ ká ẹ̀pù Àdìjá láti àná ìgbà tó ti sẹ́ǹdì kínní ìsẹ́mi ń sìn mo ti béèrè pé kán jọ bá a bá ṣe lè gẹ́ẹ̀tì àdírẹ́sì ọmọ yẹn àbí contact ibi tó bá wà bá a ṣe lè try láti trace ọmọ yẹn ká fi ọlọ́pàá láti ká mú ọmọ yẹn ká lọ fi ọlọ́pàá mú ẹni tó ló assault òun irú ọmọ yìí náà need justice ẹ jẹ́ ká lo voice wa fún ẹ jẹ́ ká lo power tiwa náà fún ẹ má jẹ́ kó jẹ́ pé ńgbà tí nǹkan bá kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n ìgbà tó bá ti jẹ́ wípé àwọn èèyàn wa ló ṣẹlẹ̀ sí ó mà ṣe o ẹ̀yin tẹ́ ń wo Yorùbá movie ẹ kú oríire ṣẹ́yìn náà ti rí báyìí sìn Yorùbá lọmọ yẹn ń sọ o mo sọ fún yín tí àwọn actors yìí tó bá fẹ́ help lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí irú bó ṣe ṣẹlẹ̀ ń sìn tí wọ́n bá fẹ́ kóra wọn wá ọmọ yẹn tí wọ́n fẹ́ lọ yaba máàlù tó ń bá sùn yẹn ṣe rò pé wọn ò lágbára ẹ̀ ni ṣùgbọ́n wọn ò ní ṣe they will not do it nítorí wípé kíni ẹni tó ní orúkọ yẹn ẹni tó ti wà tó bó ṣáwọn náà ṣe wà yẹn òun náà rẹ́dì láti bá fa wàhálà ẹni tí ò lórúkọ yẹn wọ́n ti mọ̀ pé kò síbi tó fẹ́ gbé àwọn dé kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí reason tí gbogbo wa ṣe ń jàjà tá ń jà yìí ṣebí nítorí àwọn ọmọ tó ń mọ̀ lẹ́sìn ni àbí kí ni ìjà tá ń jà gangan because mi fẹ́ understand mọ́ kí ló dé tó jẹ́ wípé nítorí pé ọmọ eléyìí ò lórúkọ ń sìn ẹ̀yin òyìn ò fẹ́ fo lárí mọ́lẹ̀ kí ló dé tó jẹ́ pé nísìnyìí ọmọ yìí wo wípé fúnṣọ títí ẹ náà àmọ́ nǹkan tọmọ ẹ lè dì lọ́la kò sẹ́ni tó mọ bí tọmọ ẹ náà ń lọ lọ́jọ́ ọ̀la ṣebí ìyá kan ló bí òun náà ẹ̀jẹ̀ dẹ̀ ń ràn ní vein ẹ jẹ́ ká ṣe rere ṣe rí gbogbo ẹjọ́ tó bá wù ká dá nínú ayé ojú Olúwa ń wo gbogbo wa báyìí kedere ni bó o bá ṣe dáadáa evidence wà evidence wà in tí ọmọ yìí ṣe ó dìídì gbé ojú ẹ̀ jáde ni ó dẹ̀ pariwo síta ó lóun nídi àánú she needs our help she needs our voices she needs our power nísìnyí let's help this girl ẹ jẹ́ ká béèrè fún justice kí ló dé tá a lè pariwo ń sìn ṣe rò wípé irú Ìyábọ̀ yẹn tún fẹ́ jáde fún ọmọ yìí everybody má dìde láti support ọmọ yìí ni ṣe rò pé Yomi Fábíyì fẹ́ jáde lórí ọmọ yìí sìn everybody má dìde láti support ẹ ni àbí ṣé princess ló fẹ́ jáde gẹ́gẹ́ bí abiyamọ tí everybody ò ní support ọmọ Àdìjá yìí ni ṣùgbọ́n ẹ̀ ní ṣe bẹ́ẹ̀
ìkà ò ṣe tiẹ̀ lọ́tọ̀ ẹ ní ṣe bẹ́ẹ̀ kí ló dé tẹ́ ẹ lè gbìjà ọmọ yìí náà ká ẹ jẹ́ ká gba justice fún àwa máa ṣe wọn bá tá a lè ṣe torí ẹ mọ̀ pé níwọ̀nba ibi tí ohun ti wá dé ṣùgbọ́n tó bá jẹ́ wípé tiyín ló dé yẹn tí wọ́n bá wá sọ wípé anybody ò ní ìdí àti rìn ní sáìdì tẹ́yìn ń fojú wò yẹn kí anybody má blame anybody nítorí wípé a mọ̀ yín pé tó bá jẹ́ ẹ̀yin èèyàn kan ló ṣẹlẹ̀ sí bó ṣe ṣẹlẹ̀ sí Àdíjà yìí tó dẹ̀ ṣe ń họ̀tì ó ń hot báyìí tí ò kì í ṣe pé ó ti ṣẹlẹ̀ sí Àdíjà ní years back kò ń ṣe wípé ọdún tó ti pẹ́ ló ti ṣẹlẹ̀ sí Àdíjà o Àdíjà ń jẹ́ kó yé wa wípé ó ń ṣẹlẹ̀ sóhun lọ́wọ́lọ́wọ́ gbogbo yín dẹ̀ dákẹ́ ẹ dẹ̀ ṣe bí ẹni wípé bóyá ẹ gbọ́ ẹ ṣèṣe wípé kò kúkú ń ṣọmọ ènìyàn kankan ọmọ tí ò lẹ́bí ọmọ tí ò lára ni kí ni nǹkan tẹ́ fẹ́ jà fúnfún ẹ ti gbàgbé pé Ọlọ́run ń bẹ lókè ó ń wo gbogbo wa ẹ wò ó tá a bá ṣe dáadáa Ọlọ́run ó ṣèdájọ́ tá a bá mọ̀ ọ́n dá Ọlọ́run ó ṣèdájọ́ ó lásán fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ìbá ṣe rere ìbá ṣe bí gbogbo ohun tó bá wù tá a bá mọ̀ ọ́n ṣe nínú ayé yìí Ọlọ́run ń wojú oníkálùkù o ṣèbẹ́ evidence náà lọ́mọ ti fún wa yìí ọmọ dẹ̀ jẹ́ kó yé wa wípé òun máa mú wa dé ilé máà nìyẹn ṣé in tó ń ṣẹlẹ̀ sí ọmọ yìí lójú ẹsẹ̀ ṣé wọn ò ní lọ hospital láti check ni ṣé ẹ̀gbọ́n tí wọ́n sọ ni ọmọ yìí she's just 8 years old ọmọ yìí ò dẹ̀ tí wọ́n ní ìdí ẹ̀ gan ó ti kọjá àwọn tó ti bímọ 5 kí ló dé Nigerians ó mà ṣe o tó bá ti jẹ́ pé ẹni tí ò léèyàn ní bá a ṣe máa dájọ́ ẹ̀ ọ̀tọ̀ ni tó bá ti jẹ́ pé ẹni tó bá ti léèyàn ẹni tó bá lórúkọ ọ̀tọ̀ ní bá a ṣe fẹ́ dájọ́ rẹ̀ kí ló dé tá a kún fún ìwà ìkà kí ló dé tó jẹ́ wípé inú wa ò dáa síra wa kí ló dé tó jẹ́ wípé àti ẹ̀fẹ́ mọ ohun tó kàn wọ́n sì tí ò bá ti jẹ́ ń tó àwa mọ̀ rí tí ò bá ti jẹ́ ń tá a lè sọ pé a fẹ́ jà fún àṣẹ báyìí lójú ayé ṣe rí àṣẹyìn ènìyàn mà burú gan o so ẹ lè rí irú kíní ọmọ Àdíjà yìí kí gbogbo ẹ̀yin actors kẹ́ẹ̀dẹ̀ rí kẹ́ẹ̀dẹ̀ dákẹ́ bí ẹni pẹ́ rí so tó bá wá ṣẹlẹ̀ ní sáìdì ọ̀dọ̀ títí yín yẹn ìgbà yẹn lẹ fẹ́ kí gbogbo ayé gbá ìgbà yẹn lẹ fẹ́ káyé mọ̀ wípé ó ṣẹlẹ̀ so Àdíjà ò kì í ṣènìyàn ẹ̀jẹ̀ ò rán nínú Àdíjà báyìí ọmọ Àdíjà yẹn ń sunkún fún mercy ó ń sunkún fún justice ó ń bẹ̀ wá fún gbogbo ẹni tó ní voice láti sọ tó bá máa sọ fún gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà nínú Nollywood àti fún gbogbo ẹ̀yin commentators gbogbo ẹ̀yin mothers tẹ́ ń wò tẹ́yin náà lọ́mọ títí yín mo sọ fún yín pé woman tí wọ́n bá ọmọ ẹ̀sùn tó náà sí ọmọkùnrin yẹn ó ní wọ́n molest ọmọ yẹn débi tí ọmọ yẹn sick ìyá ẹ̀ pariwo lórí mídíà yìí tí gbogbo ayé rí ìyá ẹ̀ sunkún kó tó di wípé ó jà fúnra ẹ̀ tó pariwo fúnra ẹ̀ Àdíjà ò nírú opportunity yẹn Àdíjà ò ní ìyá ó dẹ̀ sunkún ó pariwo sí mídíà lọ́wọ́ mélòó nínú yín ló ti pariwo báyìí síta mélòó nínú yín ló rẹ́dì láti gbìjà Àdíjà ó mà ṣe o àṣẹ báyìí mo ti sọ fún yín mo ní ìkà ò ṣe tiẹ̀ lọ́tọ̀ torí pé ó jẹ́ gbogbo wọn náà ṣe ń pariwo tó ń pa ẹ̀ àwọn ọlọ́tẹ̀ àwọn ṣèké ṣáájò àwọn ènìyàn burúkú rí báyìí aṣọ lè ṣẹlẹ̀ sọmọ ọlọ́mọ kẹ wá bone kẹ ṣe bí ìgbà tẹ́ rí pẹ̀lú bá ṣe ń pariwo gbogbo wọn ló ń rí wọ́n ń gbọ́ gbogbo nǹkan tá à ń sọ wọ́n dẹ̀ ń rí gbogbo nǹkan tá à ń ṣe wọ́n máa bóun ni tó bá jẹ́ wípé ọmọ wọn ló ṣẹlẹ̀ sí pẹ̀lú nǹkan tÁdíjà sọ jáde lénìí mídíà ti máa dàrú gbogbo orí Instagram ti máa bàjẹ́ orí Facebook Twitter ti máa gbé Punch á ti gbé dànù Àdíjà pariwo síta ń sìn ẹ̀ládùrú bí màní yẹn ṣe dàgbà tó ó dẹ̀ ń bá ọmọ yẹn sùn everyday ó dẹ̀ ń sunkún pé kẹ́ ṣàánú ẹ̀bẹ́ ẹni wípé tẹ́nibọ́dì bá ti tán bá àsọ̀tì kan jáde síta àti rí èèyàn kan tó jáde síta báyìí àmàgbúrò actor kankan kó má pariwo báyìí Nollywood àmàgbúrò yín gbogbo ẹ̀yin eléèbó sọnù gbogbo ẹ̀yin tó jẹ́ wípé tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ báyìí bí kéyìn ti jáde bí ẹ̀yin bí 8 ni gbogbo yín ò má jáde síta ń sìn láti gbìjà Àdíjà
ìkànnì ilé ayé yìí o, ayé tèmi àti yín ń gbé yìí ayé ìkànnì ó ní mo ṣe ń sọ fún ẹ, tó o bá rọra ń rí jẹ, tó o rọra ń rí mu, wò ó rọra ti orí rẹ ìwà tiwọ àti ọmọ rẹ àti ọkọ àti aya rẹ rọra máa ṣe jẹ́, torí wípé kí ni wọ́n ń retí ọjọ́ tí ṣubú rẹ máa dé, kí wọ́n lè bá àjò, kí wọ́n lè bá àyọ̀. Wọ́n ń retí ìgbà tí wọ́n bá máa ní nǹkan ṣẹlẹ̀ sí ẹ. Sórí ẹni tó bá lórúkọ gangan ní ìbànú ní ìkà àti nǹkan burúkú máa ń wá kiri. Ẹni tó bá ti wà lókè yẹn gangan ni Sátánì máa ń fẹ́ jábọ́. Mo tún wá sọ fún ẹ láàárọ̀ yìí ni, sórírù nǹkan tàdíjá tó rọra jáde síta yìí, mo fẹ́ kó o fi wò ó gẹ́gẹ́ bí abiyamọ, gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀jẹ̀ ń ràn ní vèènẹ̀, gẹ́gẹ́ bí ẹni tí ò bá kí ń ṣe òṣìkà ènìyàn. Ènìyàn mélòó ló jà fàdíjá báyìí? Ènìyàn mélòó ló wá béèrè fún justice fún? Ẹ lè béèrè justice fún, nítorí wípé kò ọmọ ẹni tí ò jẹ́ ènìyàn ni, ọmọ tí ò ní ìyá tí ò lẹ́nì kankan ni. Kí ló kàn yín? Ìyá rẹ̀ ò kí ń ṣe actor now, bàbá rẹ̀ ò dẹ̀ kí ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀. Kí lẹ ṣe fẹ́ jáde láti jà fàdíjá? Àwọn commentator dá o, tó bá jẹ́ wípé kéèsì bàbá Àjẹ̀ṣà àti princess ó ní mo gbé wá láàárọ̀ yìí, ibi báyìí ti máa kún, everybody á ti máa sọ̀rọ̀. Ìjẹ̀ṣà kí ló wá dé? Ẹ̀yin èèyàn ṣe rí báyìí. Ṣé Àdíjá náà ò kí ń ṣe èèyàn ni? Ẹbí minor ni Àdíjá náà, ọmọ 8 years tí bàbá almost 50 tó ń bá sùn, tó ń dẹ̀ ń bá sùn lójoojúmọ́ torí pé kò ní choice, kò sí nǹkan tó bá ṣe, inú ilé yẹn náà ló wà. Ọmọ yẹn wọ́n ti ba ayé ẹ̀jẹ̀ débi wípé ta ló fẹ́ fẹ́ Àdíjá lọ́jọ́ iwájú ńsìn tó bá tiẹ̀ lọ́kàn, báwo ni ayé ẹ̀ ṣe fẹ́ rí? Ṣé trauma tó bá rántí yẹn ṣó máa kúrò lára ẹ̀? Ṣebí nǹkan tí gbogbo ẹbí kọ́ọ̀sì tí mo fi pé gbogbo wa là ń jà fún lélẹ̀. So kò kí ń ṣe kọ́ọ̀sì ilé mi àti yín ń jà fún. Ojú Olúwa ń wo gbogbo yín, ẹ ṣe rere. A máa wá wòye èèyàn tó máa jáde tó máa jà fàdíjá báyìí. Ṣe rí pa àwọn blogger kéékèèké àwa tá àti tá lẹ́nì kankan à ń pariwo ń sìn, anybody ò bá wa rí. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìkí àwọn tó lórúkọ yẹn, àwọn tí wọ́n táyé tí wọ́n lè pariwo tí wọ́n lágbára yẹn, gbogbo yín á mà ti jáde. Ẹ wò ó, àlàáfíà tí mo bá gbogbo yín, òun náà ni mo tún máa fi yín sílẹ̀ sí. Nínú ọ̀sẹ̀ yìí, etí tẹ fi ń wo gbọ́ mi, ojú tẹ fi ń wo kámẹ́rà yìí kò ní fọ́ o. Àtèmi àti yín àtàwọn ọmọ wa, a ní ju ẹni tí wọ́n wá. Ọmọ aráyé ò ní bínú ògo wa. Ẹni táṣẹ̀ tí ò ní gbẹ́bẹ̀, èmi àti yín ò ní débẹ̀ o. Aráyé ò ní dẹ wá láti báyé wa jẹ́. Ọ̀rọ̀ tèmi fẹ́ sọ fún yín láàárọ̀ yìí ni wípé ẹni tó bá kàn nínú tó bá ti kú wọ́ nìkan, mo fẹ́ kó o tẹ́rù ara rẹ pa. Abiyamọ ọkùnrin àti tóbìnrin, Àdíjá náà ń béèrè fún àánú wa lọ́wọ́lọ́wọ́, nítorí pé ẹni tó ń bá sùn wà nítòsí ẹ̀ báyìí. Ó dẹ̀ rẹ́dì àti béèrè pé tá a bá lè rí ẹni tó mọ̀ tí wọ́n lè fún wa ní nọ́mbà tá a máa pe police tán máa lọ help. Kí ló dé tí gbogbo yín ò lè jáde síta ń sìn? Ibo gan ṣe nínú kéèsì princess. So Àdíjá ò kì í ṣe èèyàn. And this is your sister, your daughter and your friend Oluwalobumi Adiagbo, popularly known as the CEO of iléeṣẹ́ TBF Eyinloju Villa Signature worldwide. Èmi máa fi yín sílẹ̀ lọ́sẹ̀ yìí nìyẹn. Mo máa fi yín sílẹ̀ ní òní. Àlàáfíà tí mo fẹ́ fi yín sí ni mo máa bá yín. Mo fẹ́ fi wákàtí ìsọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Eyinloju, gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ gbé advertisement wá, ẹ má bínú. Ẹ ti rí pé chat ti tèmi, èmi gan advertisement ara mi, mo ń sanwó fún rédíò àti TV ni. Mi àyè lè má ti má, èmi kò ń ṣe wípé àti advert tá bá ń ṣe chat báyìí ó jẹ́ problem, but ìgbà mélòó ni mo fi ń ráyè láti ṣe chat? Èmi ò kí ń ráyè ṣe chat bẹ́yẹn. So fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ń sọ pé Eyinloju ẹni product cream èmi ò, àwọn tó ń ṣerú advert yẹn pọ̀ nínú àwọn speaker àti bloggers lórí Facebook o. And we can go there torí wípé kí ni àwọn ní much time láti fi ṣe chat dáadáa. Èmi ò kí ń wá dáadáa kó má dàbí ẹni pé Eyinloju gbowó lọ́wọ́ yín, kò jáde láti ṣèpolówó tó bó ṣe yẹ kó ṣe fún yín. Èmi kàn try láti jẹ́ kó yé àwọn èèyàn fún chat tèmi ṣe lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ wípé kò ń ṣe pé bóyá unnecessarily kíní kankan lèmi ń wá kiri, nítorí wípé ibi tí ẹ̀dá bá máa dé nínú ayé ó máa débẹ̀.
òun ló jẹ́ kí n sọ fún wa wípé tí ó bá jẹ́ pé o fẹ́ ṣe advertisement a ní àwọn good bloggers and speakers lórí Facebook tẹ́ ẹ lè lọ bá tí wọ́n máa bá yín ṣe good advert tí wọ́n á dẹ̀ patronize yín tó bá dẹ̀ jẹ́ wípé ẹ wò wípé ẹ ní kéèsì ẹ ní nǹkan kan tẹ́ ẹ bá ti sign díẹ̀ sí mi through test mo ti rí ẹ má ṣe rí numbers tẹ́ ń pè yẹn that particular number is for our business ló wà fún tí ò bá ti ń ṣe contract lẹ fẹ́ gbé wá àbí tí ò bá ti kí ń ṣe pé ẹ fẹ́ patronize iléeṣẹ́ TBF Eyinloju ẹ ní ìdàtí pé nọ́mbà yẹn because most of the time ó lè má wà lọ́wọ́ mi they will just cut you off nígbà tẹ́mi bá dẹ̀ ráyè tí n bá gbé phone ó lè bọ́ sí kanra tó ráwọn customers tèmi gan tí mò ń attend sí ó ti pọ̀ jù ẹ̀yin náà rí pé business tèmi nìkan dàyàdì kò ń ṣe kékeré so èmi kàn try láti jẹ́ kó yé àwọn èèyàn bí ọ̀rọ̀ Nollywood àti ilé ayé tèmi àti yín ṣe rí òun ló jẹ́ kí n sọ̀rọ̀ kéèsì yẹn wípé ṣé tí nǹkan ò bá súnmọ́ àwọn people yìí ṣe rò pọ́n máa ṣe bó ṣe yẹ kán ṣe òun ló ti délẹ̀ ń sìn mélòó nínú àwọn èèyàn lẹ rí mélòó nínú wọn lẹ rí tó sọ̀rọ̀ nítorí wípé kíni kò ń ṣe ènìyàn táwọn èèyàn mọ̀ kò ń ṣẹni tí ìyá rẹ̀ ń ṣe tíátà tàbí tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ òun ló jẹ́ kí n sọ fún yín I love you all and I appreciate you all my investors ẹ ṣé mo dúpẹ́ o iná ò ní tán lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ń gbé contract estate real estate ẹ ti mọ̀ pé mi mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n ẹ mú wá àwọn tí tèmi tó dẹ̀ wà ní Nàìjíríà tó ń ṣerú ẹ̀ àti ń bá yín sọ fún wọn ẹ má worry everything ó máa wà into everything máa dúró dáadáa ó máa dúró déédéé ẹ má jẹ́ kéyìn mi kó jábọ́ òun ló jẹ́ kí n sọ fún yín wípé láàárọ̀ yìí Àdìjá need help wa ẹ jẹ́ ká bọ́ síta ẹ̀yin tẹ́ bá lè share sórí page yín náà ẹ share ẹ jẹ́ ká help Àdìjá náà another rape ni fún minor victor ẹ̀yin náà tún wòórùn tó ṣẹlẹ̀ yẹn at that age pẹ̀lú bí ọmọ yẹn ṣe kéré tó ẹ jẹ́ káwọn tí wọ́n pera wọn ní abiyamọ nínú Nollywood ní àárín Facebook àti lórí everywhere àwọn commentators gbogbo ẹ̀yin speakers ẹ jẹ́ ká help Àdìjá náà ẹ jẹ́ ká gba justice fún etí yín ò ní di ojú yín ò sì ní fọ́ let me be going now thank you so much for your time I love you all ẹ ṣé mo dúpẹ́ bye for now Eyinloju Olodumare ni.